Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò pátápátá pàtàkì jùlọ ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation mo dúpẹ́ o tí ò ní tí yín o ìbànújẹ́ ò ní wọnú ayé yín o àṣírí yín ó bò ilé ọ̀rẹ́ o àṣírí ilé ìdìbò ẹ ti bò mí láṣìírí àṣírí lónìí tú láéláé gbogbo tẹ bá ti ń sábà yọ ọmọ tó ẹrí ilé ti dé wa ti kàn án ilé ti di kàn àṣírí yóò ní tú ìbànújẹ́ ò ní wọnú ayé yín lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo yín pátápátá tẹ ìnáwó ti fi pátá korongodo lágbára lọ́wọ́ Elédùmarè àbùdí ntolókun àbùdí ntọlọ́sà àbùdí lọ́mọ máa jẹ́ ti yín o owó ní wọ́n ìgbà kọ́ka ẹ̀ ní owó tí o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ fún mi ní díẹ̀ ọlọ́ba fi ọ̀pọ̀ rọ́pò nílọ́pọ̀ ọlọ́mọ Elédùmarè yọba ń kẹ́yìn dúpẹ́ o ẹni ilé ti dúró o àti kàn ó ó ti di pé mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o mo dúpẹ́ o mo mọ rírì tẹ́ ẹ ṣe mo mọ lóore ìbànújẹ́ òní kan yóò ẹ̀rí kaba èmi nìkan dá abẹ́rẹ́ rí ọmọ tí mo dúpẹ́ o mo mọ̀ dúpẹ́ gidigidi gan abẹ́rẹ́ ọlọ́run bàbá yìí ẹni tọ́lọ́ bá ti ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation mo dúpẹ́ gidi lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Tioroju Mondusi náà mo dúpẹ́ o ìbànújẹ́ òní wọnú ayé yín o ẹ̀yin náà ò ní tẹ́ ẹ̀ ní tí o abẹ́rẹ́ rí kaba yìí ó rí o ti kéde lágbèkalẹ̀ yìí ẹ̀ ní owó ti torí pé wọ́n ní owó kì í wọ́n nílé ajé owó ò ní wọ́n yín gbà kọ̀ọ̀kan iyọ̀ kì í wọ́n nílé olókun owó ò ní wọ́n yín wọ́n ní òjòṣù ẹ̀rùn yẹn kò ní kọ́ máa lákàn máa fọ̀pọ̀ owó ò ní wọ́n yín o nígbà kọ̀ọ̀kan lágbá lórí gbogbo àwọn èso tó tara yín jáde gbọ́n náà ní ọmọ rà nùgbà àánú ò ní wọ́n yín o àánú ò ní wọ́n yín o àánú ò ní wọ́n yín o ìbànújẹ́ ò ní wọnú ayé yín o mo dúpẹ́ mo mọ lórí o mo dúpẹ́ gidigidi kò sí bẹ́ẹ̀ sì máa dúpẹ́ tá a lè bá yín dá sí eléyìí kọjá ọgbẹ́ èèyàn eléyìí kọjá èèyàn bàbá láwọn gba àlejò débi pé ṣe mọ̀ ilé tó ti wà ń bí fún ṣé ò tọ́dún bẹ́ẹ̀ ni ó ju ọdún lọ bẹ́ẹ̀ ni nígbà tọ́lọ́ wọn á kàn tí gbogbo ẹ̀ dóore ok ó sì kú ẹgbẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ̀gbẹ́ yìí ṣé tí wọ́n ti wá ṣe. àwọn materials ẹ ti wà ńlẹ̀ but bàbá yẹn kápẹ́ńtà yẹn wọ́n ní bàbá ẹ̀ wọ́n ránṣẹ́ sí i lára bọ̀tí wọ́n ti promise pé lágbára lọ́lọ́ àárọ̀ kùtù Monday àwọn àwọn àpárí. àárọ̀ Monday ọdún sáwọn lè wá sí lára Monday ọdún. ẹ wọlé bó ṣe dúró ẹ bó ṣe dá mi omi ò lè dúró lórí ilé ní tá a fi mọ̀ rí. bàbá wọ́n ní tá a bá domi sórí ilẹ̀ ní bọ̀ adúgbò ọlọ́run ọba bàbá mọ́mọ́ dúpẹ́ gidi lọ́wọ́ yín. nígbà wọn ní ẹmọkùtà ẹwòkúta tára ẹ fẹ́ fòkúta ilé ẹ fẹ́ jálè ẹ̀yin aṣọ yín mọ́ bí i àṣì tó lọ so ẹ wo ohun tí ọlọ́run ṣe páànù yẹn dúró wọ́n lè black pan ara àwọn máa ti máa láìpẹ́ ẹ̀fẹ̀ kan lérè ó máa ń là ó lè máa dúró dáadáa gbogbo ẹgbẹ́ yẹn náà ló ti sọ pátápátá bàbá bò lẹ́ẹ̀tì wá dúpẹ́ báyìí. Kí ni mo lè fi dúpẹ́ bàbá kí ni mo lè fi dúpẹ́ kò sí nǹkan méjì pé kí n sá máa kọrin ọpẹ́ náà ni kí n máa pe ó ṣeun bàbá ò máa ṣe ẹ ṣeun ọlọ́run mi ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ máa ṣe ẹ ṣeun ọlọ́run mi ẹ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation mo dúpẹ́ mo mọ rírì tẹ́ ẹ ṣe o ìbànújẹ́ òní wọnú ayé yín ẹ̀yin náà ẹ̀ ní gbé lókun inú mọ́lẹ̀ lẹ́mọ̀ wà lágbà lọ́wọ́ lọ́ọ̀ba mo dúpẹ́ o àṣírí yóò ní tú o àṣírí ẹ̀kọ́ ìtú lójú owó àṣírí yóò ní tú lágbà lọ́wọ́ Elédùmarè ẹ̀ máa bẹni o ẹ̀ ní tẹ́ láéláé mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o mo dúpẹ́ o mo rí la appreciate yín gan mo dúpẹ́ o mo mọ rírì ẹ o mo mọ lóore o. gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kan lé yín tí ẹ tí kan àánú yóò dìde fún yín Jésù ẹ̀yin tó wù yín kẹ́ gbé nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n tí kò tí ì sí àyè àánú yóò yọ̀ǹdẹ̀ fún yín Jésù mo ló májẹ̀mú tó dé bá bàbá yìí májẹ̀mú ìrọ̀rùn kò tó ọ̀sẹ̀ kan kẹ́lómi tó kan ilé ó gbọ́dọ̀ lọ́dún méjì kẹ́lómi tó kan ilé ó gbọ́dọ̀ lọ ọdún kan kẹ́lómi tó kan ilé ó gbọ́dọ̀ ṣiṣẹ́ bàbá yìí dẹ̀ wá fúnràn lọ́wọ́ ẹ dẹ̀ ṣàánú wọn pé bàbá ó yẹ lọ kan lé yín ilé ọ̀hún rèé àṣírí ti bo wò ó màmá ara àwọn màmá tó sẹ́ǹdì owó màmá yẹn ní àmì tí ìbímọ láyé ó ní wọ́n sì ń fọmọ bú mi ó ní ṣùgbọ́n mo sẹ́ǹdì owó bọ́ńdù páànù méjì ìyẹn last week mo
mo sẹ́ndì owó bọ́ńdù páànù méjì 100,000 mo ní kí nìdí wọ́n ní mo bu àṣírí ilé bàbá tí ò rújú kọ́lọ́ náà lè bu àṣírí àìtí ìbímọ mi kọ́lọ́ ń bu àṣírí àìtí ìrọmọ bí kọ́lọ́ ń bu àṣírí ẹ̀gàn orúkọ tí èsì tèmi tí ayé ń pè mí so bí Ọlọ́run bá lè bu àṣírí tí ẹ bo léyìí obìnrin yẹn ọ̀run bu àṣírí àgbà bíbu àṣírí àgbà ní sọ ní dọlọ́mọ Ọlọ́run bó ti Sarah ó sì mú Isaac jáde Ọlọ́run bó ti Anna ó dẹ̀ mú Samuel jáde Ọlọ́run bó ti Elizabeth ó dẹ̀ mú Johanna jáde ẹ ṣàmì ọ̀run bu àṣírí tí ilẹ̀kùn àánú tẹ́yìn náà retí ẹ̀ tẹ́ ẹ̀ lérò tí ayé ti rò pé kò lè ṣí lọ́wọ́ ìgangan ni Olúwa ṣílẹ̀kùn yẹn tá a bá ti ṣílẹ̀kùn yẹn fún ọ kò ní tì mọ́ in the name of Jesus ẹ já wọlé ẹ já wo bó ṣe rí ẹ̀yin lè làwọn blọọkù bàbá ṣe máa kó lọ ṣe máa káwọn blọọkù bẹ́ẹ̀ lọ ẹ jù bẹ́ẹ̀ lọ. èmi náà mo fẹ́ máa ṣe tíátà tá a bá ń bá ru yín ṣe tíátà á tètè jájú ẹ̀. tí àkàlẹ̀ mọ̀ pé tíátà ní bó mo ṣe dé tíátà. ẹ mọ̀ pé wòlíì ni tí ò rújú rárá ẹ sámọ̀ pé wòlíì ni tí ò rújú rárá ẹ mọ̀ pé tẹ́yìn náà bá wà ní orí ọ̀tá tẹ́ ẹ mọ̀ ń pè ó ní agbára tẹ́ẹ̀sì mọ̀ ń gbé tọ́lọ́ ń sìn gbẹnu yín sọ tó sì ń rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì ń tú tọ́lọ́ ń sìn jẹ́ kọ́ máa tú gáàsì wí kó rí bẹ́ẹ̀ tọ́lọ́ ní kọ́ máa gbẹ Ọlọ́run ní fi sílẹ̀ wọ́n yóò ní wọ́ọ̀kùn. ẹ̀yin kiri wa ẹ ṣe o bójúmọ́ ẹ̀yin náà ẹ ṣe tẹ ẹ wá o adúpẹ́ jùlọ wọ́n tẹ ẹ wá o bí ayé ẹ ṣe tẹ ẹ bí ayé nìyẹn ọ̀rọ̀ ńlá mo dúpẹ́ gidi o bàbá ti kan lé o àwa kí wọn lónìí weekend. 120. kílẹ̀ bùdé. 120. ẹ̀rù ti bà mí mo ti bẹ́ẹ̀ ń pèsè ni ẹ̀yin èèyàn wa ṣe o ojú ò ní tì yín ẹ wá ìjà wọlé gbogbo ẹ ti dúró lọlé. ṣé ká yọ ọwọ́ báyìí. yéé bàbá yìí ni ẹ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ṣé àyín lélẹ̀ ó yẹ gbangba kan fún mi lọ ẹ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí kẹ́ni ká máa ń di fún yín lẹ́gbẹ̀ẹ́ ẹ bá mi di ṣódẹ̀ dábàá ṣódẹ̀ dábàá yéé tí ò rújú. bàbá dáadáa kò gbọdọ̀ rújú rárá o. gbangba kí ìdáni tí ò rújú. bàbá kò rújú rárá ó rújú tì. a ó rí àánú gbà. àmín Jésù. gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. àmín Jésù. ojú òní ti ẹ̀yin náà o. àmín Jésù. ojú òní ti ẹ̀yin náà o. àmín Jésù. ojú òní ti ẹ̀yin náà o. àmín Jésù. àánú òní tán lé. àmín. bá a ṣe bo àṣírí pan mo fẹ́ ká bo àṣírí nǹkan méjì sí i mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run bá ṣírí ohun gbogbo tó kù. àmín Jésù. ẹ ṣeun bàbá a ti bo àṣírí pan bàbá báwo nínú yín ṣe dùn tó. inú mi mà dùn púpọ̀ gan-an ìdí tó jẹ́ kí inú mi ó dùn ní tí mo fi ń ṣe àdúrà tó sátòrí ni mo ń ṣàdúrà fún gbogbo ẹni tó náwó sí mi pátápátá gbogbo ẹni tẹ́ ṣàánú mi kí ni rí sì ní wípé ilé ìkọ́ ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbìyànjú láti kọ́ tàbí ilé ẹ̀kọ́ ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbìyànjú láti rà èkíní kẹ́bẹ èkejì kẹ́bẹ pàbó ló ń já sí ẹlẹ́ẹ̀kẹta náà kó tó wá di pé Ọlọ́run wá ní ilé yìí tí Àgbàlá Gabriel wá dá sí Ọlọ́run wá bò lágbára Ọlọ́run àṣírí yín ò ní tú láéláé. àmín Jésù. àṣírí yín ò ní tú láéláé. àmín Jésù. gbogbo ẹ̀yin tẹ́ tọ́ bá pò tẹ́ fún mi lówó tẹ́ bò mí àṣírí yín ò ní tú láéláé. àmín Jésù. ẹ wọ́n ní àbùdí ń tọ́lọ́ àṣírí yín ò ní tú o. àmín. àṣírí yín ò ní tú o ìbànújẹ́ ò ní wọnú ayé yín lágbára Ọlọ́run. bàbá mo dúpẹ́ gidi lọ́wọ́ yín Àgbàlá ẹ̀ ní tẹ́ láéláé ẹ̀ ní tí lágbára Ọlọ́run. èrò ọ̀tá pọ̀ mo ti ní ẹni tọ́mọ̀ mọ̀ sọ fún mi nígbà tí ó di ọ̀rọ̀ ilẹ̀kíní ilẹ̀kejì tí mo lọ bàjá tó ní ìwọ bá mi jà nítorí pé mọ̀yàn jẹ onímọ̀yàn jẹ ó sì yàn mí jẹ ni ó sì yàn mí jẹ. ẹ sì bàbá ó sì yàn mí jẹ mo ní ó yàn mí jẹ ó tún wà lérí mọ́ mi ó wà ní àhọ́nà èèyàn yàn yín jẹ bẹ́ẹ̀ ni ó tún wà lérí. ẹni ó yàn yín jẹ ó ṣe tiẹ̀ ni ó ṣe tiẹ̀ ni Ọlọ́run ó ṣe tiẹ̀ ni. bàbá. now nípa orí ọ̀fẹ́ Jésù ibi tá a bá bàbá dére bá ń gbé òkè yẹn gbogbo àti kan lé
ó wù mí ká bá bàbá ṣe wíńdò àti ilẹ̀kùn gbogbo yòókù Ọlọ́run dẹ̀ mọ́ tún yanjú ẹ̀ bàbá ó wù mí ká bá wọn ṣe wíńdò àti ilẹ̀kùn ojú wíńdò ló ṣe gbayawo yìí kò dá kírú bàbá wà ń bí kó má sí wíńdò kó má sí ilẹ̀kùn àbí bàbá kí ló kù tá a fẹ́ ṣe báyìí. bàbá ó kù ilẹ̀kùn àti wíńdò nítorí ọkọ̀ ṣe pàtàkì jù nìyẹn màá pè yín padà sẹ́ni tó kọ́ ṣe pàtàkì jù ní ilẹ̀kùn àti wíńdò. ilẹ̀kùn àti wíńdò. bàbá ẹ̀rí pé mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ìgbà tí ọ̀rọ̀ ilé ìjẹ́ kíkàn ẹni tí ó yàn mí jẹ tó lérí mọ́ mi tí mo sì fún ní mo fà lọ́nà lọ ọ wá ní àfikẹ́mi wá dọ̀ ọ̀hún kí n wá bẹ̀bẹ̀ ni mo fi lè rí ilé kan. bàbá a sì ẹ̀kíní lóòótọ́ ìyẹn wà ní ọ̀fà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sìn. bàbá ẹlẹ́ẹ̀kejì náà same thing múra lẹ́yìn wọ́n gbà ìrówó mi gbà dì sìn. ẹlẹ́ẹ̀kẹta wá ní ilé yìí ó tún wá ní àwọn tí ń bá lọ ọbẹ̀ máa ní ṣe bí èèyàn níwọ náà láì jẹ́ pé tí báyìí pé lóòótọ́ ń bá yàn ọjẹ́ mi nírí lè kọ́ ṣùgbọ́n tó báyìí pé mi ìbá yàn ọjẹ́ pé ẹlẹ́dàá mi ọlọ́run lè dùn sí mà pé mi ìyẹn jẹ ilé yìí yóò jẹ́ kí orí sì jẹ́ kíkàn ìgbà tó wá gbọ́ pé à ń kọ́ ilé pé ọlọ́run Àgbàlá Gabriel dá sí ó tún wá pè mí pé Àgbàlá Gabriel máa ti dá sọ̀rọ̀ léwu ó sì fẹ́ kàn mú níwà pẹ̀lú ọ̀dọ́ ọlọ́ba yóò jẹ́ kíkàn bàbá ẹ má burú o bàbá mo wá dúpẹ́ pé ilé náà wá jẹ́ kíkàn lójú ayé rẹ̀ òun náà wá rí pé ilé jẹ́ kíkàn bàbá gbogbo ẹnikẹ́ni tó bá ń dìtẹ̀ mọ́ yín tàbí tó rò pé ní ṣeré lójú ayé rẹ̀ lẹ́mọ̀ ṣe rere inú ìbànújẹ́ lọ́ta yín ọmọ wà bàbá inú ìbànújẹ́ lọ́ta mi wà báyìí inú ìbànújẹ́ lọ́ta yín ọmọ wà lágbà lọ́wọ́ lọ́wọ́ bá àdàbí tó wáyé pé ń bá lonú méjì sí yẹn láyé tó wáyé pé báyìí ni mo mọ̀ tó sì ń lonú méjì sí mi bàbá ẹ̀dẹ̀ akẹ́dà tó bá ti ń lo burúkú ọmọ bá ni lágbà lọ́wọ́ Olódùmarè bàbá ẹ̀bẹ̀ tí mo à ń bẹ gbogbo àwọn olólùfẹ́ mi àti olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation ni ẹ bá ń dojú tọ̀ta kí lè yọ jẹ́ kíkan kí ilẹ̀kùn yìí ó ti jẹ́ kíkan kí ilẹ̀kùn ọ wà ń bẹ̀ kí wíńdò náà sì wà ń bẹ̀ ìbànújẹ́ òní wọnú ayé yín ẹ̀yin náà ní tẹ́láílá ẹ̀ ní tí lágbá lọ́wọ́ lọ́hùn. God bàbá mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run jọ̀tá lọ mo dúpẹ́ bàbá mo dúpẹ́ mo dúpẹ́ mọ̀ sí o bàbá ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ God but mo dúpẹ́ bàbá mo dúpẹ́ mo ṣẹ́gun ọ̀tá mo ti ṣẹ́gun ọ̀tá ìbí lónú ilé náà la wà yìí àbí mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ kí lọ́wọ́ yín JP Adémọ́lá Musa mo dúpẹ́ lọ́wọ́ yín ìbànújẹ́ ò ní wọ́n ráyé yín gbogbo àwọn tó sì náwó sí mi pátá wọn ní tẹ wọn ní tí lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ilẹ̀ borí ọ̀tá yín o ẹ borí ọ̀tá yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bàbá mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. bàbá sọ pé nìkan wọ́n ní ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ ẹni tó mọṣẹ́ ṣe yóò wá dàbí pé kò mọṣẹ́ ṣe ẹni tó mọ̀ ẹ́ ṣe á dàbí aláìmọ̀ ṣe ẹni ó kàwé á dàbí ẹni tí ò ká nǹkan kan ẹni ó fàìn á máa rí rẹ̀ bí ẹni tó burẹ́wà nígbà tí ogun bá dìde ogun ń sọ alágbára dọ̀lẹ ogun ń sọ ológo dolófò ogun ń sọ ẹni tó mọ̀ ẹ́ ṣe láìmọ̀ ẹ́ ṣe. bàbá ogun ti tán. àdúpẹ́ mo gbà owó iṣẹ́ mo gbà bàbá mo gbà. now a rí ọwọ́ Ọlọ́run. àmín Jésù. a rí àánú gbà. àmín Jésù. mi mọ bí tá a bá ti bẹ̀rẹ̀ wíńdò mélòó ló wà níbí báyìí. standard ibẹ̀ 9 windows ní. 9 standard windows àti 3 toilet size mẹ́ta. toilet size mẹ́ta ó jẹ́ window méjìlá wọ́n dẹ̀ pé window ẹyọ kọ̀ọ̀kan ní 50,000 naira. ẹ̀yin tẹ́ ẹ ràn bàbá lọ́wọ́ lọ́jọ́ kìíní àná o kò ní rẹ̀ yín. ẹ jẹ́ àṣàṣeparí ká dojú tọ̀tá lóòótọ́ ọ̀tá tó níbò lẹ́ṣẹṣẹ ó níbò lẹ́gbẹ̀gbà ẹ sọ fún pọ́lọ́n ti yọ sí yín wẹ́rẹ́. Ọlọ́run ti ṣe bàbá Ọlọ́run ti ṣe Ọlọ́run ti ṣe ọ̀rọ̀ tí a rò pé kò ní ṣeé ṣe bàbá ti bá mi ṣe wẹ́rẹ́ ni wẹ́rẹ́ mo dúpẹ́ lọ́hùn ẹ bá ń kọrin ọ̀rọ̀ ẹ bá ń já mi lórí bá mi ṣe bàbá ti bá mi ṣe ohun tó ń já mi láyà bàbá ti bá mi ṣe ẹ dúpẹ́ o. now window 12 windows ló wà níbí wọ́n dẹ̀ ní ìbílẹ̀ kan àbí kitchen tó bọ́ síta
ilẹ̀kùn méjì wọ́n ń ṣílẹ̀kùn kan ilẹ̀kùn onírin kan báyìí ìsìná 150 àbí ìrìnà ṣe báyìí ṣó tó 150 tẹ̀yìn ilé tẹ̀yìn ńkọ́ quality one tẹ̀yìn ńkọ́ ta ni ó bá ń ṣe ilẹ̀kùn kan sẹ́nu ọ̀nà bàbá níta pé ta ni ó bá ń gbé lẹ̀kùn síta bá ń gbé ta yẹn ẹnu ọ̀nà ta tó ẹnu ọ̀yàwó náà ní gbégbé ẹnu ọ̀nà ta yìí ta ni ó bá ń ṣe ilẹ̀kùn kan síbẹ̀ 150 ilẹ̀kùn kan ẹnìkan lọ́lọ́run ó lò fún lẹ̀kùn ta yẹn gbogbo ọjọ́ ayé rẹ náà iwájú nìwọ náà wà ilẹ̀kùn yẹn iwájú ló wà ilẹ̀kùn yẹn sẹ́ńtà ló wà ẹni bá lóun ò fẹ́ rí ọ níwájú mọ́ ọ̀run ó palẹ̀ wọn mọ́ kúrò lẹ́yìn ẹnìkan fẹ́ kó bá bàbá ṣe ilẹ̀kùn wájú ta ilẹ̀kùn kitchen náà ẹnìkan ìyẹn náà ò lè ju 120 150 lọ ilẹ̀kùn kitchen náà ẹ̀yìn lòun wà ẹnìkan ni ó ṣe àdúrà wo ni màá gbà fún ẹ bá lóun ó dá ọ padà sẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ bàbá ẹgbẹ́ kan yẹn fáwọn yẹn so ẹ bá lóun ó dá ọ padà sẹ́yìn yóò rí ìbínú Ọlọ́run so ẹnìkan lè ṣe ilẹ̀kùn wájú ta ẹnìkan lè ṣe ilẹ̀kùn kitchen then windows lókù window lókù ẹnìkan ní ẹ ṣèbá rẹ̀ lé ṣèbá ṣe táwọn èèyàn bá dá tó bá kù ń bẹ̀ á mọ̀ fi bá ṣe rírẹ́ lọ rírẹ́ àtàwọn plumbing work but ká ti kó fóní wíńdà tó nílẹ̀kùn ẹ̀yin tí ẹ lè fún bàbá lówó wíńdò kan ẹ máa pò wọlé ẹ lè fún ọ lówó wíńdò kan pé ó yá bàbá èmi náà fún yín lówó wíńdò kan wàásù lówó wíńdò kan wíńdò 12 náà fẹ́ rà 12 windows náà fẹ́ rà tí wọ́n máa gbé sí tí wọ́n máa gbé sínú ilé bàbá yìí aláṣepé lọ́lọ́run Ọlọ́run aláṣeyọrí ni Ọlọ́run kì í ṣiṣẹ́ ayé yẹn láàbọ̀ mo gba Ọlọ́run gbọ́ fún ṣe àṣeyọrí lórí ilé bàbá yìí kì í ṣàṣedànù àwa kọ́ la kọ́ fún bàbá ti kọ́lé wọn already ibi pé wọ́n ó kàn láti bá wọn Ọlọ́run dẹ̀ ṣe wọn àdẹ̀ kan lẹ́yìn kíkan ẹja kó windows sí akólẹ̀kùn sí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn rẹ̀ wọ́n ṣe sílé wọ́n ṣe táìsì bàbá ò kó wọlé ojú bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kí bàbá ti máa múra àti kú ilé mi rẹ́ǹtì níbi tí ìwọ̀sí wà ilé mi rẹ́ǹtì ilé ìwọ̀sí ni ara ànúgbà ẹ máa pè sórí 070 54900 751 070 54900 751 ẹ̀yin tí ẹ ràn wọ́n lọ́wọ́ ní last week ẹ ní mọ̀ bànújẹ́ ta ní ó rà lẹ̀kùn wájú ìta fún wọn àti ilẹ̀kùn ẹ̀yìn ẹ ràn wọ́n lọ àwọn ẹ fẹ́ máa chat wọlé wọ́n fẹ́ máa pè wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ẹ̀yin náà sọ ilẹ̀kùn iwájú ìta ilẹ̀kùn iwájú ìta yìí gbogbo window ilẹ̀kùn iwájú ìta àti ilẹ̀kùn ẹ̀kùlé lágbára lọ́wọ́ Ọlọ́run iwájú yín Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ̀yìn yín Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ̀bùnmi láṣìírí ẹ̀ iwájú ìta àti ẹ̀yìn ìkùlé bákan náà àti wíńdò lágbára lọ́wọ́ Olódùmarè àánú ò ní jìnnà sí ẹ ti bo àṣírí ilé yìí ẹ̀yin náà ẹ bá ń ṣe tán wọ́n lẹ́yìn òkè kí alásìkò kì í ṣẹ́ lágbára lọ́wọ́ nǹkan yín pátá lọ́wọ́ lórí ìrọ̀bà yìí ṣe lágbára lọ́wọ́ bá yín ṣe nǹkan yín o tá bá ní pé Ọlọ́run ó bọ̀ sínú iṣẹ́ rẹ èmi á mọ̀ pé tara ni yóò sì yòókù ẹ̀yin náà ni Ọlọ́run Olódùmarè gbogbo iṣẹ́ pátá Ọlọ́run bá ní ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì ilẹ̀kùn wájú ilé àti tẹ̀yìn àti wíńdò nítòkùrẹ́ o ojú òní tì ẹni tẹ́láíláí ìbànújẹ́ òní wọnú ayé yín Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú yín o ẹ dákun ẹ bá ń dojú tọ̀tá ẹ bá ń dojú tọ̀tá ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ojú òní tì ẹ wò mí ṣe láàánú àánú òní jìnnà sí àwọn ọmọ yín náà rà àánú gbà lágbà lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ yín rà àánú gbà lágbà lọ́wọ́ Olódùmarè. bàbá ẹnìkan ti ọkọ fún yín 30,000 báyìí 30,000 naira sir. wọ́n fún yín 30,000 ó ń rèé òun ló wọlé yìí God bless you òun ló wọlé yìí 30,000 naira mo dúpẹ́ wọ́n fún bàbá ń 30,000 ta wọ́n ní fọ bàbá bá ń gbé wá òbí fọ bàbá wọ́n ní fọ bàbá wọ́n ní fọ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o láti Amẹ́ríkà ni o mo dúpẹ́ ojú òní tì yín láti Amẹ́ríkà ni o owó ní wọ́n yín o láti Amẹ́ríkà ni o ẹ ṣé o ẹ̀yin náà ní owó tí làbá lọ́wọ́ ẹnìkan tó fún yín 5,000 sí 35,000 naira sir. bàbá wọn mà ti bẹ̀rẹ̀ nù bẹ́ẹ̀ ni mo dúpẹ́ sórí ètò lẹ́wà mọ́mì sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà mà bẹ́ẹ̀ ni mà tí má ti ń parí máa pé yín padà mà
Yes, mommy. God bless you, ma. God bless you. Ó yá, ká ṣe windows lé bàbá. Ẹnìkan lọ́lọ́run ó lò fún ilẹ̀kùn wájú ilé wọn. Bàbá ò ní gbàgbé ẹni yẹn títí láé. Gbogbo ìgbà bàbá bá ń jí láàárọ̀. Tó bá ń rí ilẹ̀kùn yẹn ni wọ́n máa ṣàdúrà fẹ́ni yẹn. Bẹ́ẹ̀ni bàbá. Wọ́n á ra ilẹ̀kùn yẹn imported ní àbí. Bẹ́ẹ̀ni. 150 wọ́n ti rí lè tó dáa. Ilẹ̀kùn pọ̀ ilẹ̀kùn 1 million wà o. Ṣùgbọ́n olóyìnbó ní cut your coat according to your gogoro. So níwọ̀nba at least 150 yóò fi tẹnu ọ̀nà yẹn. Ẹnìkan lọ́kàn mímú tí ó rà fún bàbá pé èmi mo ṣílẹ̀kùn síwájú ilé yín bàbá tí ò rújú. Gbogbo ohun tí ó rújú láyé mi kó bẹ̀rẹ̀ sí ní tò. Ẹgbẹ́ àdúrà kan ni. Gbogbo nǹkan tó rújú nú ayé yín pátá yóò bẹ̀rẹ̀ sí ní tò. Àmín. Gbogbo ohun tó ti rújú kò ní rújú mọ́. Àmín. Ọlọ́run lọ́ba tí tó nǹkan Ọlọ́run bá ń tolé ayé yín. Àmín. Lágbára lọ́wọ́ Olódùmarè ìbànújẹ́ ò ní kàn yín. Àmín. Kò ní rújú o. Àmín. Ẹ ti lè máa rò pé báyìí pé ó ń rújú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin ẹnáwó sí mi lọ́lọ́run lè jẹ́ orújú mọ́. Lágbára Ọlọ́run lo orúkọ mi yóò lò fún yín. Wọ́n tó rò pé bóyá torí àìbímọ o rò pé orújú Ọlọ́run lè jẹ́ orújú mọ́. Ọlọ́run sọ̀mọ́ alálùbáríkà fún mi. Bóyá o rò pé nǹkan sẹ́ lọ́fẹ́ ṣe bákan àbí nǹkan kan ló ń rò lọ́kàn tí ń di tọ́jú àdìsọ́kàn fún ọ lágbàlẹ̀ Olódùmarè yóò sọ di dùnú. Ọlọ́run wọlá pé mo ṣe ń wá inú mi ń dùn lọ́wọ́lọ́wọ́ inú gbogbo inú dùn kálẹ̀ lágbàlẹ̀ Olódùmarè. Bàbá ṣe kí n má parọ́ fi ṣe bínú ilé náà la wà tá a jókòó yìí òórùn náà ṣèbátẹ́gùn ní fẹ́ sí àyí bàbá inú mi ń dùn ìbànújẹ́ ò ní wọnú ayé yín lágbàlẹ̀ ẹni tẹ́. Ó yá bá ń ṣí àlẹ́ méje bí a pín lẹ́ẹ̀méje gbogbo ẹ̀yin tẹ́ ṣí àyẹn mo sọ tẹ́lẹ̀ gbogbo táyì náà dáwọ́lé ó máa yọrí sí ire. Àwọn tán láwọn ò fẹ́ dúró wògo rẹ yẹn ọ̀run máa dójú tì wọ́n. Ayé máa wòran ògo rẹ. Ó yá ìwọ náà ṣí ẹ̀ bí ṣẹ̀ méje. Ó yá ẹjẹ́ bá bàbá ṣe wíńdò. Ẹjẹ́ bá wọn ṣe wíńdò. Ẹjẹ́ bá wọn ṣe wíńdò. Wíńdò ilẹ̀kùn. Ká bá wọn ṣe. Ká bá wọn ṣe. Bàbá ẹ̀ ra àánú gbà. Ẹ tiẹ̀ ti ra àánú gbà. Ẹ̀yin tí yẹn fi lè kanlé láàrin ọjọ́ 3-4. Ṣé bẹ́ẹ̀ ló ṣe ń ṣe ni? Ṣé bẹ́ẹ̀ ló yá tó ni? Bí ẹ̀ bá máa ra àánú gbà ẹ mọ̀ já sọ pé ó ra àánú gbà. Òkìtà lágbára gbọ̀n. O tó mí ó mí kútúpetúpe. Ó ní ọmọ Ọlọ́run gùn tó wá ṣe kí ni o? Tó padà wá dúpẹ́. Ẹ máa pè wọlé 07054 900 751. Ara àwọn wíńdò yẹn lè ń wò yẹn. Wíńdò 9. 12 windows, 12 there, standard 9 windows and 3 single windows. Ṣé standard ni ṣe substandard wà láwọn yòókù. Gbogbo ẹ̀ náà standard. A lè pè ní 9 big windows and 3 small windows. Àwọn window yòókù ò tóbi tó àwọn ti main window tó jẹ́ main sitting room and the other rooms. Ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ rí àánú gbà bàbá ẹni kámú yẹn bá yín ṣe o kọ́ mọ́ fi yín sílẹ̀ kọ́ kọ́ ní sílẹ̀. Ẹ dákun o torí ìtọ́lédùmarè ẹ má fi mí sílẹ̀ o ẹ rí mo tẹnu mọ́ kí náà pé èèyàn kì í kí aláṣepọ̀ kù sẹ́ ẹ dákun o ẹ bá mi ṣe Ọlọ́run ló mọ ẹyọ ọmọràn yín náà lọ́wọ́ Ọlọ́run dúró tí yín o ìbànújẹ́ ò ní wọnú ayé yín Ọlọ́run dúró tí yín o gbogbo èròǹgbà yín lọ́lọ́run jọjọ ntẹ́ fẹ́ Ọlọ́run bá yín fẹ́ ntẹ́ mi yín kọ́ Ọlọ́run bá yín kọ́ lágbára Olódùmarè ẹ bá mi ṣe ojú òní tì yín ẹ ní tẹ́lẹ́lẹ́ o ẹ ní tẹ́ ẹ ní rí wàhálà lórí ọmọ ẹ ní rí lórí aya ẹ ní rí lórí ọkọ lórí ọmọ yín ẹ ní rí lágbára Ọlọ́run ẹ̀yin náà ò ní dẹrù àrùká lágbára Olódùmarè mo fẹ́ràn lọ́wọ́ yín ojú òní tì yín ẹ dákun o torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ní bàjẹ́ o ẹ ní dààmú lágbára Olódùmarè ẹ ní tí o. Àmín 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 àmín. Ntí Ọlọ́run bá ṣe débì kan yóò yọrí ẹ̀. Tọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ nǹkan ayọ̀rí ẹ̀. Ẹ máa pè wọlé sórí 07054 900 751. Bẹ̀lẹ́ ó máa pè sí 07054 900 751. 07054 nọ́mbà kan ti wọlé báyìí. Hello. Ẹgbọ́n wọn lẹ́ni tí ó ṣègbéyàwó wọn ní ó gba gudugudu méje ṣé yóò ṣe ní àbúgbà ẹni tí ó ṣègbéyàwó mú ìdí tí wọ́n á ṣe ìgbéyàwó ńkọ́ sóhun ṣe gudugudu méje òun ló mọ bó ṣe ń lọ báyìí ẹrù ilé àná kì í ṣeré
wọ́n ló fẹ́ fẹ́ o ẹni ẹ bá márì yóò gbọ́dọ̀ kájú ẹ̀ wọ́n ní abáwo kájú lù. Hello. Era sir, yes sir. Yes sir, daddy. Yes sir. Àdúrótì ni Ọlọ́run dúró tì wá. Yes sir. Sir? Àmín. Gbogbo ìtọ́jú ń ṣe fún àwọn èèyàn lágbára Ọlọ́run ilé aláyọ̀ lẹ máa fi kéré ẹ̀. Àmín. Bí àṣà Muyideen nǹkan ò ní ṣe mí yín o. Àmín. Àgbàlá Gabriel nǹkan ò ní ṣe mí yín. Àmín. Àgbàlá Gabriel nǹkan ò ní ṣe mí yín. Àmín. Àdúrà tí mo ń ṣe yé mo sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn. Bẹ́ẹ̀ni. Bàbá Tioroju. Ẹ ṣé bàbá mi. A máa ń wò wọn nígbà tí a kéré. Ẹ ṣé bàbá. Mo máa ń rí wọn ní àdúgbò dádì wa ń bàdàn gbà yẹn Adékúṣọ́. Ẹ ṣeun. Máa rí wọn máa dá sí sí ọ̀rọ̀ wọn yìí. Ẹ ṣé bàbá mi. Máa dá sí ilẹ̀kùn mélòó lẹ́ni wọ́n fẹ́ ṣe síbẹ̀ yẹn náà. Iwájú àtẹ̀yìn ilẹ̀kùn pọ̀ nulẹ̀ ṣùgbọ́n ti iwájú àtẹ̀yìn méjì ni tí ẹnu ọ̀nà àti ti tó máa bá kitchen jáde. Ǹjẹ́ torí mo ní construction company náà ní Ìbàdàn àmọ́ tẹ bá lè fún mi láyè kí ṣe lẹ́kùn fúnra nǹkan pé wá. Wow. Wọ́n láwọn fẹ́ ṣe lẹ́kùn fúnra wọn ẹ tún wá ní tó tẹ́ wa lọ́rùn. Ẹ ṣé bàbá mi. Bàbá ẹ dúpẹ́. Bàbá mo dúpẹ́ gidi o. Wọ́n láwọn ní construction company. Ẹ ṣé o mo dúpẹ́ o. Àwọn ń ṣe lẹ́kùn àwọn ó ṣe wá fúnra wọn. Ẹ ṣé ni wọ́n á béèrè pé lẹ́kùn mélòó ni. Ẹ dá wọn lò. Ẹ ṣé bàbá mi God bless you. Ẹ ṣé ojú òní tì yín. Ẹ ṣé mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o. Mo dúpẹ́ o. Lágbà lọ́wọ́ lọ́wọ́ inú yín ó dùn kákẹ́ ni lágbà lọ́wọ́ lọ́hùn. Àmín. Bàbá hello sir. Hello mo ń gbọ́ yín sà. Bàbá wọ́n ní owó kì í wọ́n nílé ajé owó ní wọ́n ìgbà kọ̀ọ̀kan. Wọ́n ní iyọ̀ kì í wọ́n nílé olókun owó ní wọ́n yín o. Bàbá àwọn kan wà tí èfi orí bẹ́ẹ̀ ẹni gbégbé ọmọ gbénú gbóńjọ kìnìún àná ṣùgbọ́n gbégbénú gbó òwe gburu kabẹ̀ ẹlẹ́mọ̀rẹ́yìn àwọn ọ̀tá yín. Bàbá wọ́n ní tẹ̀tẹ̀ ọmọ tẹ̀lé ọ̀dà tẹ̀tẹ̀ sì tẹ̀lé ọ̀dà ọ̀fọ̀mọ rẹ̀ sákẹ́ ọ̀dà ẹlẹ́mọ̀rẹ́yìn àwọn ọ̀tá yín. Àtọ̀ ọmọ tó nǹkan ti fi sọkò ojú. Bàbá wa rẹ̀ nìkẹ́ni inú èèyàn tàbí inú ènìyàn tí wọ́n bá ti ro burúkú sí bàbá njọ́ náà lọ àrọ́ wọlé sùn. Ọbẹ̀ sílò náà fi ìlàlẹ̀ òkú ọbẹ̀ sílò mú ìlàlẹ̀ olúwa rẹ̀ lẹ́yìn ọ̀wà gbéra ilé mọ̀ ṣe rere. Mo dúpẹ́ o mo dúpẹ́ I'm very very grateful God bless you sir. Ẹ wo àwọn fọ́tò tí mo sẹ́ndì sórí WhatsApp. Okay sir. Ẹ wo tẹ fẹ́ nú àwọn ilẹ̀kùn yẹn tẹ jẹ́ kí n mọ̀. God bless you sir. Ẹ ṣé bàbá. Wow. Ẹ wọ àwọn ilẹ̀kùn tán send. Ẹ ṣeun o. Ẹ wo white àgbà white yìí eléyìí ni ó tanná bàbá eléyìí má tún eléyìí náà má tún ó nà mú àwọn bò wá ní báyìí déèbé gbogbo ẹ̀ láfẹ̀ẹ́ mú báyìí. Kódà ẹ ṣeun o. Bàbá ìwo lẹ mú báyìí ẹ mú kan. Àgbàlá Gabriel. Bàbá Tioroju. Ẹ ní dààmú. Kí lẹ ń sà? Èyí tó bá ti wọ̀n yín. Bàbá wọn lè bàbá ẹja lọ fẹ́lẹ̀. Ilé ìdá ẹ̀rí ó wọjú ó tanná tìsàlẹ̀ yìí ẹ bá wo láìfù yẹn lẹ́ máa wò yìí ẹ lẹ́ wò yìí ẹ ti rí lórí láìfù. God bless you sir. A tún gbé picture lórí láìfù. Mo dúpẹ́ o. Ẹ ṣé dádì sà. Ẹ ṣé ojú òní tì yín. Ẹ ṣé o mo dúpẹ́ sà. Ok. Báwo ni ẹnjìníà mi ṣe máa débẹ̀ láti wá measure address tó ṣe máa dé lóyún. Ṣé ẹja sẹ́yìn nọ́mbà bàbá sí yín báyìí. Ọya bàbá máa pín nọ́mbà yín. 080 340 14. Ìdún mo ti ń kọ́ sí yín mo ti ń kọ́ màá sẹ́yìn 340 14 383. 383. Ẹ o correct. Ó ní ẹ. Mo ti send ẹ̀ sí yín sà. Ẹ máa pè bàbá wọ́n máa júwe. WhatsApp number mi nìyẹn sà. Ẹ ṣe ilẹ̀kùn méjì ti dúró ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ ṣé sà. Thank you sir. Ok sir. Ok ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí wọ́n máa gbé wa lágbára Ọlọ́run. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. Sir.
àmín àmín ẹ ṣé sir, thank you sir. Yes sir. Bàbá àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o. Ẹ múra láti kàn sí ẹjẹ́ ń béèrè bóyá tọ̀dọ̀ yín ni. Mo rí owó kan. Hello ma. Ẹ káàsán ma. Ẹ káàsán o, ẹ pẹ̀lẹ́ sà o. Yes, àṣẹ wà lórí ètò ni ma. Bẹ́ẹ̀ni. Fún bàbá tí ò rújú àbí? Bẹ́ẹ̀ni. Màmá ọ̀rọ̀ yín ò dayọ̀. Wàsó náà sẹ́ndì 50,000 ni wọ́n sẹ́ndì. 85,000 naira, sir. 50,000. 85,000. Ẹ ṣé ma. 85,000 naira, sir. Thank you ma. 85,000. Bàbá ń dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé ojú òní tí ma mo dúpẹ́ ma. Àṣírí yóò ní tú o. God bless you ma. Ẹ ṣé mo dúpẹ́ ma. Mo dúpẹ́ o. Thank you ma. Thank you mommy. Ẹ ṣé ma. Ẹ ṣé o. Wow. Ẹ ṣé o. Bàbá àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Ẹ má jà sòótọ́. Àwọn èèyàn ní Ọlọ́run. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Aago kan lóore lẹ́ẹ̀kan. Jẹ́ wo ẹni ẹ padà. Àwọn èèyàn ń pè wọlé. Má bá ń gbé kọ́ yẹn bẹ̀ yẹn. Bàbá ó ṣe wíńdò 12. Hello ma. Sórí ètò lẹ́wà. Hello. Hello. Ìyá mo rí miss call yẹn ní sórí ètò lẹ́wà. Orí ètò mo wà, mo kàn fẹ́ make sure pé Nọ́mbà yìí. phone number yìí. Yes sir. Ẹ ṣé sir. Yes sir. Inú mi dùn dáadáa. Ẹ ṣé o. To finally get hold of you. Ṣé mo fẹ́ bẹ ṣé wọ́n ṣì èlò ni kí ni wọ́n nílò fún ti window? How much air sọ pa èlò ló? Window 50,000 ní window kan wọ́n dẹ̀ fẹ́ ṣe 12. 50,000 ní window kan sir. Méjìlá wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni sir. Okay. Yes sir. Méjìlá. Yes sir. Okay, mo máa send the 150,000. Hallelujah. 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 Daddy, God bless you. Hold on, mo kàn fẹ́ make sure pé hold on. Mo kàn fẹ́ make sure pé get it. Hold on. Okay. Daddy ní ká ó dán. Bàbá àwọn èèyàn ní nífẹ̀ẹ́ yín. Ó ká lé mi ní màmá. Mo dúpẹ́ o. 135,000. Bàbá. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run mi, ẹ ṣeun bàbá. Ọlọ́run mo dúpẹ́ o. Ẹ má kúnlẹ̀ bàbá. Bàbá wọn ní ká bá ṣe ní lórí ọpẹ́ làádú. Ká bá ṣe ní lórí ọpẹ́ làádú. Bàbá lásìkò yìí kò yí sí. Ìyẹn tó ń tọwọ́ bá kò ní ìsìn fún yẹn lówó 150,000. Bàbá mo dúpẹ́. 150,000. I'm very very grateful. Mo dúpẹ́ ojú òní tí ẹ ní tẹ́lẹ̀. Bàbá ẹ má kúnlẹ̀. Bàbá ẹ jẹ́ kí n dúpẹ́. Ẹnìkan wò sòsò lóun ó ṣẹlẹ̀kùn wájú ilé òun ó ṣe tẹ̀yìn tí ọ̀wá yẹ ká dúpẹ́ fún ẹni bẹ́ẹ̀. Tá a bá dọ̀bálẹ̀ fún ẹni bẹ́ẹ̀ sí òtó bẹ́ẹ̀ kójú bẹ́ẹ̀ lọ. Débi pé mo dúpẹ́ o. Ẹni tó tún fún wa lówó náà mo dúpẹ́ o. Ojú òní tí ẹ ní dààmú ẹ ní tẹ́lẹ́lẹ́ o. Ìbànújẹ́ òní wọnú ayé yìí o. 235,000, sir. Mo dúpẹ́ o. I'm very grateful. 235,000. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú òní tì yín. Mo dúpẹ́. Ẹ má jàjẹ́ bàbá ẹni tẹ́ o ìbànújẹ́ òní wọnú ayé yín. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Ẹ má jàjẹ́ bàbá o kúnlẹ̀. Bàbá ẹ jẹ́ kí n wà báyìí. Bàbá ẹjọ́ tó lọ ẹ̀jẹ̀. Ó ní di Èmi bàbá. náà kúnlẹ̀ nígbà. Irọ́ o ẹ má di Èmi náà kúnlẹ̀. Irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ má ṣe bẹ́ẹ̀. Èmi náà kúnlẹ̀. Rárá ẹni ẹ má ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ ẹni ẹ dìde bàbá ẹ dìde. ẹni ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe irọ́ ẹ ṣe sùúrù. Ó dà ẹ ṣé o àjọkúnlẹ̀ ni thank you so much. Ẹ ṣé o adúpẹ́ o ẹ ṣé o Ọlọ́run wà pẹ̀lú. Ó yá ọ̀bẹ dìde ẹ dìde ẹ ṣé àbúrò ẹ ṣé ojú òde tí ẹ ṣé o mo dúpẹ́ o Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmín. Ẹ ṣé o ẹni tẹ́lẹ́lẹ́ o. Ẹ ṣé o mo dúpẹ́ o. Báyìí inú wíńdò méjìlá mẹ́ta ti dúró báyìí. Ẹnìkan fún bàbá 10,000 bí. 245,000 naira. Ẹnìkan fún wọn ní 5,000 bí. 250,000 naira. 250,000. Owó wíńdò márùn ti pé. Kí ló wá ń sọ? 250,000. Ẹnìkan dẹ̀ ló ń gbé ilẹ̀kùn wájú àtẹ̀yìn. Ìwà ni mọ́wọ́dọ̀ bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yìí. Mo dúpẹ́ o. Plan pa wà lé ni o. Ọlọ́run náà abẹ́rẹ́ nǹkan báyìí Ọlọ́run ni tí wọ́n ní bó ṣe wọ́lọ́ bá ní ṣe sọ́lẹ̀ Ọlọ́run ni. Mo dúpẹ́ o.
mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Bàbá ń dúpẹ́ o, bàbá ń dúpẹ́. Mo dúpẹ́ gidigidi gan o. Ẹni wọ́n ti wà lórí aago o. Ojú òní tì í. Àmín. Ó jẹ́ lóòótọ́ fún bàbá. 250,000 naira, sir. ẹni bínú pé mo kàn fẹ́ make sure pé ó ti wọlé sà. A máa wo taba receipt la máa fi wo sà. Mo kàn fẹ́ make sure pé ó wọlé ni o. Ẹni bínú ni ẹjọ́. Ara dádì àbínú dádì. Àbínú sà, àbínú dádì. US for the past 1 year. For the past 1 year, let him follow. Wow. I've been watching you. Wow. So Mokobe, this is what I want to let you know. But this is on behalf of Grace Titi Ilori Memorial Foundation. That's my late mother. My late mother. And Mokobe, this is what I want to make sure I want to let you know that Grace Titi Ilori Memorial Foundation. That's on her behalf. So, you know, Daddy, thank you. Daddy, thank you. Daddy, thank you. Ẹ ṣé o, Daddy. Ẹ ṣé o. Adúpẹ́ gan sa. Jésù ṣe adúpẹ́ fún Jésù o. Adúpẹ́ o. Adúpẹ́, God bless you, sir. Ẹ ṣé o. Ọlọ́run ṣe o. Adúpẹ́ o. Adúpẹ́ o. A gbé ọ̀gá bàbá. Olúwa ẹ ṣé. Ma kò tí ì wọlé ní. Bàbá Olúwa ẹ ṣé o. Olúwa ṣé o. Ẹ ṣé o. Olúwa ṣé o. Ẹ ṣé o. A gbé ọ̀gá o bàbá. Olúwa ẹ ṣé. A gbé ọ̀gá o bàbá. Ó máa wọlé, kò tí ì wọlé. Olúwa ẹ ṣé. Ó máa wọlé, Daddy. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ó máa wọlé, Daddy. Ó máa wọlé. Ẹ lè ṣe one receipt tó bá ti wọlé, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir, Daddy. Yes, sir. Yes, sir, Daddy. Yes, sir. Yes, sir. Yes, sir. Bàbá ẹ rà mí gbà. Dúpẹ́ Ọlọ́run. Èló ló jẹ́ tó máa ti send. 250,000, sir. Ó máa jẹ́ 200, 255. Okay, 250. 2 wàsó. 200 àpò kan àbí? 200. Èló ní àpò kan? Àpò owó kan. Àpò kan 200. 200 bẹ́ẹ̀ ni. 50 nǹkan? Better life. Better life bẹ́ẹ̀ ni. Ṣé better life ò ní Yorùbá ni? Ó ní Yorùbá. Kí ni wàásù òkè wàásù? Wàásù yàtọ̀ sí Bẹ̀tà bá ní ká sọ pé better life, ayé tó dára ni. Better life. Ayé tó dára ń better life. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ayé tó dára ni. Àjọ rí àánú gbà. Àmín Jésù. Ẹ jẹ́ ń gba ìpè sí. Ẹ ṣé o bàbá mi. Window 12 ni bàbá fẹ́ ṣe. Wọ́n ṣẹ̀rí 5 ni wọ́n dẹ̀ rí lẹ́kùn iwájú ilé àti tẹ̀yìn ilé. Bẹ́ẹ̀ ni bàbá mi. Wọ́n rí lẹ́kùn iwájú ilé àti tẹ̀yìn ilé. Wọ́n dẹ̀ rí window 5. God bless you. Ẹ̀yin tí Ọlọ́run rán sí bàbá, ẹ jíṣẹ́ fún wọn. Ẹ dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ẹ fi màmá lẹ́ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán dúró wọn. Ẹ jẹ́ kán dúró wọn. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Ojú ò ní tì yín. Máa bá ń gbé kọ́ yẹn 07054 900 751. Ẹ bá ń dá sí bàbá ẹni kan dá sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ jọ̀ọ́ o. Ẹni kan dá sí. Ẹ ràn mí lọ́wọ́, Ọlọ́run á ràn yín náà lọ́wọ́, ojú ò ní tì yín. Ní tẹ ojú ò ní tì yín, ìbànújẹ́ ò ní wọnú ayé yín o. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ̀ sí náà mọ̀mọ́ dúpẹ́ o, mọ̀mọ́ lóore o. Àṣírí yín ò ní tú láéláé. Lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣé o, mo dúpẹ́ Ọlọ́run bá ń kẹ́ yín. Ọlọ́run wà pẹ̀lú yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní tẹ́ 50,000 àwọn èèyàn béèrè pé ló ní window. Kíní ni o. Okay. 50,000 ní window. Ronke Onyo. Only how much is window? Window baba is 50,000. What if I 12? 12 windows. What if I 12 windows? 12 windows. 12 windows na be she. Baba wants to do 12 windows. Wọ́n ti rí 5 window báyìí. Yes, sir. Èló ni owó tán rí bẹ́ẹ̀? 250,000 naira, sir. 250,000. Ẹ máa pè wọlé. Ẹja àwọn tó fẹ́ comment. Ẹ lè máa comment. A máa rí comment yín. Ẹ̀yin tí ẹ fẹ́ pè wọlé, ẹ máa pè wọlé. Ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Àmín Jésù. Ojú ò ní tì wá. Àmín Jésù. Ṣé ń gba ìpè díẹ̀ sí? Let me receive some calls. Pè yẹn ń jára wọ́n bí báyìí. Ó yá 07054900751. 07054900751. 07054900751. Ó yá bá ń pè nọ́mbà yẹn.
07054900751. Hello, ń gba ẹ̀pẹ̀ tán náà wá pè wọlé. Hello ma. Mami, God bless you ma. Mọ́mí wa, mami, kò ní rẹ̀ yín o, ẹ máa tẹ̀síwájú, ẹ kálẹ́ ma. Yes ma. Yes sir, yes ma. Èmi náà fowó wíńdò kan ránṣẹ́. Ṣó tán báyìí? Wàásù. 300,000 naira, sir. Ṣó tán báyìí? 300,000, sir. Ẹ ṣé ma, thank you ma. Ẹ ṣé ma, ẹ ṣé ma, thank you mami. Yes ma. Ẹ ṣé mo dúpẹ́ o. Yes ma. Ẹ ṣé Ọlọ́run wà pẹ̀lú ma. Ẹ ṣé ojú òní tì yín o. Yes ma. Ẹ ṣé ma. Yes ma. Yes mami. Thank you ma. God bless you. Wọ́n là máa sẹ́yìn sí ìsìn. Ẹnìkan tún fún ọ ní 5,000 naira. 305,000, sir. Thank you mami. 305,000. Adúpẹ́ ma. Thank you ma. Ó jẹ́ lò ó. 305,000. 305,000 naira. Wọ́n dẹ̀ fẹ́ ṣe window mélòó? 12 windows. 12 windows. Ẹ̀bí mẹ́ta yòókù tó 50,000. Èlé ló ní mẹ́rẹ̀ẹ́ta 5,000. Sọ̀rọ̀. 30,000. Ó wá ṣàwá ń kọ́. Ọlá pé foundation tó jẹ́ ní o. Foundation. Ká ní ìṣe foundation kọ́. Ká ní ìṣe foundation ní iṣẹ́, ká ní iṣẹ́ ta ni. Window yẹn 65 ni. Window. Àwọn yẹn ní 40. Kò ṣe foundation. Olódùmarè, àwọn oníṣẹ́ gan bínú lọ́wọ́ yìí. Olúwa kó ràn gbogbo wa lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti ṣe ẹlé, ẹ̀yin náà o, ẹ rí ànúgbà, ẹ rọ̀wọ́ Ọlọ́run. Ẹnìkan fún bàbá 5,000, ó lóun náà fi ṣe 310,000. ó lóun náà fi parókò sí ilé tóun náà ń kọ́ kọ́lọ́n bóun parí ẹ̀. Ọlọ́run bá parí ẹ̀. 310,000 naira. Ọlọ́run bá parí ẹ̀ lágbára Ọlọ́run torí tó bá jù bẹ́ẹ̀ rẹ̀ ọ̀ àìṣe. Ọlọ́run Olódùmarè tí ń wò mí sí láàánú lọ́wọ́ báyìí Ọlọ́run bá ń ṣàánú ẹ̀yin náà. Lágbára Ọlọ́run ẹnìkan ìkúkú kọ́lé fún jàpá. Ẹnìkan sì kọ́lé falaba wọn. Ọlọ́run bá ní ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹnìkan ìkọ́lé fún jàpá. Bẹ́ẹ̀ ni ẹnìkan sì kọ́lé fún gbìn. Ọlọ́run bá ní ṣe Ọlọ́run tó ṣe léyìí ọba ń ṣe tiẹ̀ náà. Lágbára Ọlọ́run ẹgbẹ́ àwọn tí ò tí kò pátá Ọlọ́run Olódùmarè yóò sílẹ̀ aláyọ̀ fún yín. Lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní wọnú ayé yín. Yọ ṣàkíyèsí pé mo sátẹnu pé ìbànújẹ́ ò ní wọnú ayé wọn. Bàbá ẹnu ìbànújẹ́ wá wọnú ayé rẹ̀. Bàbá eléyìí ọ̀rọ̀ ayé wa mọ́. Kò ní rántí nǹkan kan mọ́. Ìbànújẹ́ Ọlọ́run Olódùmarè mà ní jámọ̀ rí. Ẹ ń bá láyọ̀ ní dáwọ́lé nǹkan. Ẹ ní dààmú láyé bàbá. Ẹ jẹ́ ń gbé kọ́ iná, ẹ jẹ́ ń gbé kọ́ iná, ẹ jẹ́ ń gbé kọ́ iná. Hello sir. Hello sir. Hello sir. Hello sir. Hello sir. Network. Hello sir. Wọ́n máa tún pè, 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 wọ́n máa tún pè. Bá mi, bá mi, bàbá ẹni tó bẹ́ẹ̀ pè wọlé yìí Olúwa yìí mo ń bọ̀ ẹ ló máa sà. Dádì mi. Ẹ ṣeun o. Àwa òkè sà, àwa lórí ètò bàbá tí ò rújú. Ọlọ́run á dúró tì yín. Àmín dádì. Mo rí mẹ́sẹ̀gì yín lánàá. Yes sir, yes sir, yes sir. Ẹ ṣé sà. Ẹ jẹ́ ń ṣe báyìí ọ̀nà méjì ní àbíngàn kan. The first one, kí lórúkọ ọmọ yẹn? Ṣé sọmọ àná yẹn ọmọ ìyá yẹn kí ló rẹ Susan lórúkọ ẹ sà. Mi tẹ mo ń ṣàmọ̀ pé kó má débẹ̀ pé ogun tó ja bàbá tó tún ja ìyá tó bá wo skin ọmọ ẹ̀mí mọ̀ kan tó ṣe ìgbà tí mò ń wo fídíò ẹ̀ ẹ sọ fún pé tó bá di Monday àwọn máa rí another 20,000 but 20,000 ẹ make sure kó lọ sọ́dọ̀ doctor. Ó tẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sà. Pé kí ló bóyá ọṣẹ ló máa fi wẹ̀ bó ṣe crime ni. Yes sir. Nǹkan tó wà lára yẹn máa fi kúrò ń bẹ̀. Yes sir. 20,000 yẹn ní Monday. Yes sir. Ẹ tún gbọ́ wọn lẹ́yìn Friday wọ́n tún fún un ní èmi ní Monday. Ó dẹ̀ mẹ́ta lódìdí ọ̀sẹ̀ kan. Ojú ò ní tì yín dádì. Ojú ò ní tì yín. Ẹ ṣé àǹtí yẹn. God bless you sir. Yes sir. Eléyìí tẹ́ ń ṣe màá rí fídíò ẹ̀ létà ṣá máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Màá fún yín ní 100,000 kí ẹ fún bàbá ẹ̀. 410,000 naira. Thank you mama. 410,000 naira sir. Hello sir, mo dúpẹ́ gidi lọ́wọ́ yín sá o. Hello, mo dúpẹ́ o. Mo dúpẹ́ ojú òní tì yẹn ní tẹ́ o. Àmín.
Sir? God bless. Adúpẹ́. Yes, sir. Yeah, mo 50,000. Ẹ tún fẹ́ mi náà wá sùn. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ọ̀sẹ̀ yìí nìkan. Ẹ bá ń dúpẹ́, ẹ bá ń dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ní jábọ̀ o. Sir. Easter, right? Sir? Ọ̀la ni Easter Sunday. Yóò ní sir. Ẹ bá mi wẹ́ nìkan dẹ́ẹ̀kan mọ̀ rí, èèyàn kan ṣá dẹ́ẹ̀kan mọ̀ rí, ẹ fún ní 20,000, so gbogbo ó ṣe 170. Wow. Kádẹ̀wẹ́ nìkan tá a mọ̀ rí, ẹnìkan tí mi mọ̀ rí ká fún 20,000. Ẹ̀yin tẹ̀ wọ́n bí mo mọ̀ yín rí o. Àbẹ́ wọ́n ní mo mọ̀ wọ́n rí ẹ̀mí. Wọ́n ní wẹ́n tí mi mọ̀ rí, ó ní mo mọ̀. Mo gbowó yín mo mọ̀ yín rí. Daddy, God bless you. I will do as you have said, sir. I will do as exactly as you have said. Ẹ ṣé daddy. 410,000 naira, sir. Sir? Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you, sir. Ẹ ṣé ojú ní tì. Yes, sir. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o. Yes, sir. Thank you, sir. Adúpẹ́ o. Yes, sir. Ẹ Yes, ṣé sir. o. Yes, sir. Thank you, sir. Yes, sir. Wow. Ẹ ṣé o. Hallelujah, méje ò tó rárá. Hello. Yes, sir. Era, sir. 2147. Olúwa ṣeun, sir. Yes, sir. Window mẹ́ta yẹn ní 30,000. Ní kékèké mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Yes, sir. Màá sanwó mẹ́tẹ̀ẹ̀ta yẹn. San window kékèké mẹ́ta 90,000. 500,000 Ẹni naira, wọ́n sir. ṣe o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ní jábọ̀ o. Ẹ ṣé o. Mo dúpẹ́ Nǹkan ò ní ṣàmì yín o. Ẹ ṣé o. Ẹ ṣé Thank you, sir. Ẹnìkan náà fún 10,000. Ẹ ṣé o. Mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o. Ẹ ṣé Ọlọ́run ní fi sílẹ̀ o. Ẹ ṣé o. Gbogbo àwọn ọmọ yín náà máa rà nígbà ọlágbálọ Ọlọ́jẹ́ iná dàgbàlagbà inú ọlálálẹ́ lògbèsè ayé yín. Lágbàlọ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Tí wọ́n fi sílẹ̀kùn ẹni cement àti yẹ̀pẹ̀ ló ń yẹ̀pẹ̀ 65,000 ní tọ́n kan. Tán bá já tọ́n méjì yóò rìn inú ilé. Tán bá já yẹ̀pẹ̀ tọ́n méjì kí náà sọ? Tán bá já yẹ̀pẹ̀ tọ́n kan 65,000. Tán bá já tọ́n méjì yóò finish ilé. At least mẹ́rin bá ti ẹ̀kọ́ rí 40 bag cement àbí 50 bag. Èló ni bag ẹ̀kan báyìí? Èló ló dà báyìí? 95 ní báyìí 95. Ṣó tán? Má ti ẹ̀rí yẹn bí 20 995 ó yá 95 owó sìmẹ́ǹtì kí iṣẹ́ bàbá ó rìn ṣe iná Ọlọ́run ṣeun wíńdò ti pé bàbá ilẹ̀kùn wájú ilé àtẹ̀yìn ó ti wà ṣé àwọn ilẹ̀kùn nú yàrá ilé àwọn yẹn kéékèèké làwọn yẹn ìyẹn kéré tá bá ti bo wájú ilẹ̀kùn lẹ́yìn bu ẹ̀yìn ilẹ̀kùn ògo ni fún Jésù security ti pé so Ọlọ́run dẹ̀ ṣeun gbogbo wíńdò ti pé wíńdò àti nẹ́ẹ̀tì dẹ̀ ni kì í ṣe wíńdò nìkan àbí bó ni bọ̀dá wíńdò àti nẹ́ẹ̀tì ni ó ti tán ògo ni fún Jésù so kádẹ sìmẹ́ǹtì àti yèpẹ̀ kan fi rẹ̀ because wọn kàn lé hangi window wọ́n máa ṣàmọ́ báyìí ilẹ̀kùn náà wọn kàn lè gbé sí wọ́n gbọ́dọ̀ ṣe jẹ́ ń gba kọ́ méjì sí ká máa lọ mo mọ̀ pé lẹ́yìn eléyìí àwọn kan ó tún wò ó wọ́n á dẹ̀ ṣòwò sí bàbá èló lówó yẹn jẹ́ 540,000, sir. 540,000 Yes, sir. naira ẹ̀rì owó Ọlọ́run Àmín Jésù. ẹni rí ìbànújẹ́ Àmín Jésù. ẹni rí ìbànújẹ́ 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 ẹnìkan fún bàbá ń change mi báyìí wọ́n fún wọn 10,000 naira 550,000 naira, láti sir. Dubai ẹ ló ló pé 550,000. jẹ́ ń gba kọ́ méjì sí ká máa lọ àbí jẹ́ ń wo aláàtì méjì sí ká máa lọ. 550,000, sir. 550,000. Yes, sir. 550,000 ẹ̀yẹn máa wò ó tó bá lọ fẹnu kó 1 million seriously wọ́n rẹ̀ léyìí o tó bá fẹnu kó 1 million window ti lọ o wọ́n dẹ̀ rẹ̀ àwọn ṣé ó dẹ̀ gbowó iṣẹ́ ṣé bẹ́ẹ̀ ni bí bricklayer kan bá bricklayer àti labour bá fẹ́ rẹ́ yàrá kan èlò náà máa ń gbà owó bricklayer 6,000 owó labour 4,000 wọ́n á dẹ̀ gbowó iṣẹ́ èèyàn méjì nọ́mbà rẹ́ yàrá kan that's 20,000 naira bricklayer méjì labour méjì ṣé bẹ́ẹ̀ ni ṣé mo wà lójú pọ́ọ̀lù nọ́mbà rẹ́ yàrá kan bricklayer méjì labour méjì bricklayer kan gba 6,000 labour gba 4,000 so bricklayer méjì labour méjì ó jẹ́ lò ó jẹ́ 20,000.